ẹgbọ́n náà ṣé olórí burúkú ni pásítọ̀ wa yìí ni ṣé ọlọ́run ló sì pé pásítọ̀ wa yìí ṣá ṣé pásítọ̀ wa yìí fẹ́ yọ mí lé ọkọ ni ẹgbọ́n náà ta ní béèrè ìbéèrè yìí àti ń gbé kí ló ṣẹlẹ̀ sí ẹni yìí tó fi ń béèrè ìbéèrè yìí ẹ tún gbọ́ wìrìwìrìn lórí ìkànnì yìí lọ́jọ́ tèmi mò ń bọ̀ mí tí dé. mọ́júbà kí n tó wọlé o ìbà lọ́wọ́ olódùmarè ọba mi àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé ọba ńlá tí ń fọba jẹ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ akọ́dá ayé ìbà àṣẹ̀dá ọ̀run ìbà ìbà ládé ládé ìbà lóyè lóyè egungun lé mọ́júbà òòṣà ọjà mọ́júbà ìbà orí tó kún tí ò níná ìbà ọjà tó kún tí ò lérò ìbà ọ̀sùn sẹ̀ǹgẹ̀sẹ̀ olóyè ayùn àwẹ̀dẹ kó tó wẹ̀ mọ́ mọ́júbà gbogbo pèdèpèdè mọ́júbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ẹ̀yin adáhùn ṣe mọ́júbà yín lórí ètò yìí lọ́jọ́ tèní ẹ̀yin àlèhùlà máwù mọ́júbà yín lọ́jọ́ tèní o ẹ̀yin wòlíì ẹ̀yin páìtọ̀ ẹ̀yin alàgbà ẹ̀yin olùṣọ́ àgùntàn mọ́júbà lọ́jọ́ tèní kí n tó wọlé sórí ètò yìí orúkọ mi ò tí ì yí padà Muhammadu Akóredé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àní àwọn ẹni tó mà mí délé wọn a máa kì mí gbé àrí ìlú ni mí àwa gangan lọmọ oníjà kòmánà àjàní mògún ni mí ará àjámọ̀ àwa lọmọ ipò ń pọ̀rọ̀rọ̀ àjà ń rọ̀ ṣẹ̀ à ń torí àjájà àjàní taníjà lẹ́yìn kùlé òun ṣe bá pọ́n bípo rẹ lórúkọ tí wọ́n ń pàjà àní ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan ṣó lórí burúkú ni pásítọ̀ wa ni ṣé pásítọ̀ wa ya wèrè ni ṣọlọ́run ló sì pé pásítọ̀ wa yìí ṣá ṣé pásítọ̀ wa fẹ́ yọ mí lé ọkọ ni kí ló ṣẹlẹ̀ sí arábìnrin yìí tó fi ń béèrè ìbéèrè yìí ẹ tún gbọ́ wìrìwìrìn lọ́jọ́ tèní. gbogbo ẹ̀yin pásítọ̀ ẹ̀yin alàgbà ìjọ ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ̀yin wòlíì ẹ̀yin dádì jíò ẹ bá wá nǹkan fìdílé lọ́jọ́ tèní àbí kẹ́ ẹ fìdílé nǹkan torí ọ̀rọ̀ mi dorí òdorí ó dorí ọ̀dọ̀ yín lọ́jọ́ tèní. ẹ̀yin náà tẹ́ ẹ jẹ́ àáfàá ìmáàmù ṣéwù àti ọmọlékéwú ẹ̀yin náà ẹ bá ń wá nǹkan fìdílé lọ́jọ́ tèní torí òjíṣẹ́ ọlọ́run kan náà ní gbogbo wa. ẹ kọ́kọ́ bira yín náà ń pé ǹjẹ́ ọlọ́run ló pè yín àbẹ́yìn lẹ pera yín. torí ohun tá a máa ń gbọ́ lẹ́nu àwọn kan náà ní pé ègbé ni fún ẹni tá a kò fi rántí ń jẹ ègbé sì ni fẹ́ni tá a fi rántí kò jẹ. ẹ gbọ́ ná ṣé ọlọ́run rán yín lóòótọ́ àbẹ́yìn lẹ rán ra yín gbogbo ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run mo dojú ọ̀rọ̀ mi kọ yín lọ́jọ́ tèní kí ló ṣẹlẹ̀ kọ́kọ́ bá ń tẹ́bi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí ná kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí orí ìkànnì yìí ò sí fún ìṣekúṣe bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́ àwọn ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan ìrírí ayé ọlọ́kanòjọ̀kan àǹfààní ọlọ́kanòjọ̀kan ìpolówó ọjà gbogbo rẹ̀ là ń gbéyẹ̀wò lórí ìkànnì tá a wà yìí ó yá bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kájọ gbọ́ èyí tí mo gbé wá lọ́jọ́ tèní yìí. àní arábìnrin kan ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí o arábìnrin yìí ní ilé ọkọ lòun wà òun ti bí ọkùnrin bẹ́ẹ̀ ni òun ti bí obìnrin fún baálé tòun ọmọlẹ́yìn Kristi làwọn èèyàn já sí pé ẹlẹ́sìn Kristẹni òun ni ẹ̀sìn tí arábìnrin yìí ń ṣe pẹ̀lú baálé rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ará létí mà àìdárúkọ ẹ̀sìn kan lórí ìkànnì yìí torí àgbé ìkànnì yìí kalẹ̀ láti fi ba ẹ̀sìn kan lórúkọ jẹ́ àmọ́ ní bó ṣe jẹ́ òun ló fà á la fi dárúkọ ẹ̀sìn lórí ìkànnì yìí lọ́jọ́ tèní ẹgbọ́n náà kí ló ṣẹlẹ̀ sí arábìnrin yìí àti baálé rẹ̀ mò ń bọ̀ mí tí dé. bí arábìnrin yìí ṣe tẹnu bọ̀rọ̀ fún mi ó lóun nífẹ̀ẹ́ baálé tòun sì nífẹ̀ẹ́ tòun púpọ̀ gan ṣùgbọ́n baálé tòun ó fẹ́ràn kankan lára tòun kí ni baálé rẹ̀ fẹ́ràn lára rẹ̀ ìbéèrè tí mo bí rèé arábìnrin yìí ní ọkọ tòun fẹ́ràn kóun mọ wọlé kẹ̀dí mo ní ọkọ rẹ̀ jọ mí nù ó ní kódà lẹ̀kẹ̀dí tí ń bẹ nídìí tòun yìí baálé tòun gan ló rà á fóun òun gan ló ṣe ṣúà rẹ̀ òun gan ló fi owó ara rẹ̀ tó fi rà á wálé fóun. arábìnrin yìí ní ilé ìjọsìn ìyẹn ṣọ́ọ̀ṣì tí àwọn máa ń lọ ọkọ tòun yìí lọ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ náà òun àtàwọn ọmọ làwọn máa ń lọ ilé ìjọsìn yìí ní gbogbo ìgbà táwọn bá ti lọ ilé ìjọsìn yìí táwọn bá sì ti parí ìsìn ọjọ́ ọ̀sẹ̀ òun ó padà wálé pẹ̀lú àwọn ọmọ àmọ́ ìgbà tó di ọjọ́ Sunday kan ìyẹn ọjọ́ ọ̀sẹ̀ kan nígbà tí àwọn dé ilé ìjọsìn lẹ́yìn táwọn parí ìsìn ìbùṣe
ní ilé ìjọsìn yìí ni pásítọ̀ tàwọn ló bá ránṣẹ́ pé òun. Ìgbà tóun fi dé ọ̀dọ̀ pásítọ̀ tòun, kí ni pásítọ̀ sọ fóun? Mò ń bọ̀ mi tí dé. Arábìnrin yìí ní bóun ṣe dé ọ̀dọ̀ pásítọ̀ ni pásítọ̀ bá ní ẹ pẹ̀lẹ́ ò ìyá wa, lòun bá kúnlẹ̀ ló ní ẹ ǹlẹ́ dádì, ẹ kú iṣẹ́ Ọlọ́run, Jésù á mọ fún yín ṣe. Ni pásítọ̀ ní ẹ dìde ká ẹ jókòó. Lòun dìde lórí ìkúnlẹ̀, lòun jókòó níwájú àga níwájú pásítọ̀ tòun. Ni pásítọ̀ bá ní ìyá wa, Jésù á wà pẹ̀lú yín, agbára ọ̀gá ògo yóò mọ bẹ pẹ̀lú yín. Lẹ́yìn tí pásítọ̀ gbàdúrà fóun bùṣe, ni pásítọ̀ bá ní ìyá wa, ṣé ẹ̀ ní bínú ohun tí mo fẹ́ bá yín sọ yìí? Lòun ní dádì, ẹ bá mi sọ̀rọ̀, gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ sọ ẹ sọ. Ni pásítọ̀ bá ní ìyá wa, ìbá dára púpọ̀ kẹ́ ẹ pààrọ̀ bèbèdí yín. Lòun bá gbórí sókè, òun wò ń pé bèbèdí kíní yóò yé òun. Lòun bá sọ fún pásítọ̀ ń pé bèbèdí kò yé mi sà. Ni pásítọ̀ bá ní Ileke Idi yín, òun ni mò ń sọ. Ìbá dára púpọ̀ kẹ́ ẹ ṣẹ́ǹjì rẹ̀, pàápàá jùlọ kọ́lọ̀ pupa tó wà nínú rẹ̀ ó tako ìbáṣepọ̀ ẹlẹ́dàá yín. Tí ẹ bá sì pààrọ̀ rẹ̀, ó lè dínà mọ́ yín, ó lè jẹ́ kẹ́ ẹ mọ́ rọ́nà lọ. Lòun dá pásítọ̀ lóhùn ń pé pásítọ̀ alàgbà, báwo lẹ ṣe mọ̀ yí pé mo lo Ileke Idi, àti ń pé gan tẹ́ ẹ tún fi mọ̀ yí pé pupa ń bẹ nínú Ileke Idi mi? Pásítọ̀ bá dáhùn tó ní ìyá wa, ègbé ni fún ẹni tá a kò fi rán tó ń jẹ, ègbé sì ni fún ẹni tá a fi rán tí kò jẹ. Ẹ̀yin lọ ṣe ohun tí mo ní kẹ́ ẹ ṣe. Arábìnrin yìí wò títí, ó ní òun sọ pé ọ̀dà ẹ ṣeun pásítọ̀, mo á gbé ìgbésẹ̀ nípa nǹkan tẹ́ ẹ sọ. Lòun dìde níwájú pásítọ̀, òun kó àwọn ọmọ tòun, àwọn kọrí sílé. Báwọn ṣe ń lọ lọ́nà, kí ló ṣẹlẹ̀ lọ́nà? Ẹjẹ́ á fèyí kọ́gbọ́n ká fi ṣàwòṣe. Arábìnrin yìí ní bóun ṣe mú àwọn ọmọ tòun táwọn kọrí sílé, lòun sọ sọ́kàn ìpè kí ló ṣe pásítọ̀ wa? Ṣé bẹ́ẹ̀ náà lèèyàn máa ń ríran gbà ni? Báwo ni pásítọ̀ wa ṣe mọ̀ yí pé mo lo Ileke Idi? Àti pé báwo gan ló tiẹ̀ ṣe mọ̀ yí pé kọ́lọ̀ pupa ń bẹ nínú Ileke Idi mi? Ṣé kìí ṣe pé pásítọ̀ wa yìí fẹ́ posé kàndà tí ẹ̀ sọ́dọ̀ mi? Ṣé kìí ṣe pé pásítọ̀ yìí ti fọ́ fún mi ṣá? Kò rí bì kan ríran sí lára mi títí tó fi wá jẹ́ pé Ileke Idi mi ló wá ríran sí? Àbí ohun tí mo dì sẹ́yìn yìí ó ti ń wọ pásítọ̀ wa lójú? Èmi náà rẹ́rìn-ín, mo ní ẹjọ́ pásítọ̀ wa tọ́ bí? Torí tẹ̀yin gan bá rí arábìnrin yìí, arábìnrin yìí gan dì sẹ́yìn, kódà wìfì ni. Mo ní ẹjọ́ pásítọ̀ wa tọ́ bí? Arábìnrin yìí dáhùn ní kó tiẹ̀ mọ́ dàn wò, tọkọ mi bá lọ gbá a mú. Nígbà tí arábìnrin yìí délé ńkọ́, kí ló ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀? Ẹjẹ́ á fèyí kọ́gbọ́n ká fi ṣàwòṣe lórí ètò. Arábìnrin yìí ní nígbà tóun délé, òun ti gbẹ́nu kó ń bẹ̀, òun ò tiẹ̀ rántí rẹ̀ mọ́, òun ò tiẹ̀ kàákún rárá, débi pé òun ó gbé ìgbésẹ̀ láti pààrọ̀ Ileke Idi tòun. Nígbà tó di ọjọ́ kẹjọ, ìyẹn Sunday tó tẹ̀lé rẹ̀, tóun tún padà wálé ìjọsìn. Báwọn tún ṣe parí ìsìnbùṣe ní ilé ìjọsìn yìí, Sunday ọjọ́ ọ̀sẹ̀ yìí ń jẹ́ ọjọ́ kérésì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yí pé ọjọ́ ọ̀sẹ̀ òun ni kérésì tá a ṣe wá lọ yìí mọ́ sí. Ó ní bóun ṣe dé ọ̀dọ̀ pásítọ̀, tóun kí pásítọ̀ ní kóun dìde jókòó. Pásítọ̀ kí òun pé ẹ kú ọdún náà, ẹ kú yèdùn, àṣeyíṣẹ̀mí. Pásítọ̀ wa ní ìyá wa, mo sọ̀rọ̀ bántabántà yẹn fún yín, ẹ sì gbé ìgbésẹ̀ lórí rẹ̀ rárá. Kí ló dé? Lòun sọ fún pásítọ̀ yìí pé dádì, ẹ má bínú, ọwọ́ mi ló há díẹ̀, àmọ́ mi gbé ìgbésẹ̀ ní kòpẹ́kòpẹ́. Ni pásítọ̀ bá pa, ṣé òwe ni ká pè ní? Ó ní ìgbọràn ó sàn ju kinní kan lọ, ìfetísí kinní kan sàn ju ọ̀rá àgbò, ó sàpòwe náà ń bẹ̀. Ó ti yẹ́yìn tẹ́ wà létí ìgbọ́. Lòun bá dìde níwájú pásítọ̀ tòun, òun tó kó àwọn ọmọ tòun, àwọn múra lé. Báwọn ṣe ń lọ lọ́nà, lòun sọ sọ́kàn yìí pé báwo ni pásítọ̀ ṣe mọ̀ yí pé mi ò tí ì gbé ìgbésẹ̀? Báwo ni pásítọ̀ tún ṣe mọ̀ yí pé mi ò tí ì pààrọ̀ Ileke Idi mi títí dèní?
ṣé ohun tí pásítọ̀ yìí rí ní sọ ṣá? Kí ló ṣe pásítọ̀ wa gan? Ṣé ìṣèpẹ́ rán pásítọ̀ yìí sí mi kí n pààrọ̀ lẹ̀kẹ̀ ìdí mi? Ohun tí baálé mi rà fún mi, ohun tí dàléhàn lẹ́yìn mi rà fún mi. Ṣé tí n bá pààrọ̀ ẹ̀ nísìnyí, ṣé kò ní mọ jọ nǹkan lójú baálé mi? Kí pásítọ̀ wá fọ̀rọ̀ lẹ̀ ó jàre, òun ló mọ ohun tó rí tí ò ríran síbì kan lára tòun títí tó fi já sí pé lẹ̀kẹ̀ ìdí mi ló wá ríran sí. Làwọn bá lọlé. Ìgbà táwọn délé, mùkúlùmù kẹ̀ǹkẹ̀ ọdún kérésì ń lọ lọ́tún lósì. Ṣùgbọ́n ìgbà tó di alẹ́, nǹkan wá sọ́kàn tòun pé ṣé kí n sọ̀rọ̀ yìí fún baálé mi ni àbí kí n mọ̀ sọ fún un. Ó tún wá sọ sọ́kàn fún òun pé tí n bá sọ̀rọ̀ yìí fún baálé mi nísìnyí, ọ̀rọ̀ àwọn ọkùnrin yìí fà o, kó mọ̀ lọ bẹ̀rẹ̀ sí ní ro nǹkan míì, kó mọ̀ lọ rò yí pé bóyá nǹkan kan ti wà láàrin èmi àti pásítọ̀, torí tí ò bá nídìí obìnrin kan kì í jẹ́ kúmólú. Abo tí bá ń jẹ́ kúmólú á jẹ́ pé ikú pa kí tí ń bẹ lágbolé wọn ni. Mojúbà àgbà. Kí baálé mi mọ́ lọ ròyìn pé èmi àti pásítọ̀ àti ní ìfẹ́ ìkọ̀kọ̀. Bí ìbá ṣe bẹ́ẹ̀, báwo ló ṣe mọ̀ pé mò ń lo lẹ̀kẹ̀? Báwo ló ṣe mọ̀ pé kọ́lọ̀ pupa ń bẹ nínú lẹ̀kẹ̀ ìdí mi? Gbogbo ẹ̀ ló ń rò tóun fi dá ọ̀rọ̀ yìí kọjá. Òun ò sọ nǹkan fún baálé tòun mọ́, kóun má bàa lọ rí ìbínú baálé tòun, torí baálé tòun jẹ́ nìkan tí tètè máa ń bínú púpọ̀. Ṣùgbọ́n ìgbà tó di ọjọ́ kẹjọ, ìyẹn Sunday tó tẹ̀lé rẹ̀, tẹ́ ẹ̀ bá gbàgbé, Sunday yìí gangan òun ni 1er Janvier, ìyẹn ọdún tuntun tá a wọnú rẹ̀ yìí. Arábìnrin yìí ní nígbà tóun fẹ́ lọ lé ìjọsìn, òun pẹ̀lú ọkọ tòun làwọn jọ lọ lé ìjọsìn yìí ní ọjọ́ yìí. Kódà mọ́tò ọkọ tòun lòun àtàwọn ọmọ tòun kó sí, tí ọkọ òun fi gbé òun táwọn lọ jọ́sìn ní ilé ìjọsìn ní ọjọ́ ọdún tuntun yìí. Nígbà táwọn délé ìjọsìn, kábíyèsí Ọlọ́run, àníṣe ṣe gbogbo nǹkan táwọn pásítọ̀ náà rí náà ni wọ́n ń sọ. Kí ló ṣẹlẹ̀ nílé ìjọsìn yìí ní ọdún tuntun? Ẹ jẹ́ á fèyí kọ́gbọ́n ká fi ṣàwòṣe lọ́jọ́ tèní. Arábìnrin yìí ní ìsìn dùn ní ilé ìjọsìn yìí ní ọjọ́ tá à ń sọ yìí torí ọ̀sẹ̀ ọdún ni. Lẹ́yìn táwọn parí ìsìbùṣe ní òun àtọkọ tòun àtàwọn ọmọ méjì tóun ti bí fún ọkọ tòun làwọn bá kóra tàwọn wípé kí àwọn tiẹ̀ lọ wọnú mọ́tò káwọn kọrí sílé. Ṣàdédé ni arákùnrin kan sáré wá tó wá bá ọkọ tòun tó sọ fún ọkọ tòun pé pásítọ̀ ní kẹ́ ẹ yọjú sí àwọn. Arábìnrin yìí ní eré tòun kọ́kọ́ fò lọ gbáhùn wípé kí ni pásítọ̀ mọ̀ fẹ́ sọ fún ọkọ tòun, àbí ọkọ tòun ló ríran sílé nìní? Kò ríran sémi lénìí. Gbogbo kinní yìí lòun rò sọ́kàn. Lọ́kọ tòun bá ní dàléhàn lẹ́sìnkín ní sùúrù jẹ́ kí n lọ rí pásítọ̀, wọ́n ní pásítọ̀ ń pè mí. Ní ọkọ tòun bá lọ ọ̀dọ̀ pásítọ̀, lòun bá dúró ti àwọn ọmọ. Ibi táwọn dúró sí yìí kò pẹ́ síbi tí pásítọ̀ àti ọkọ tòun ti gbé wà tí wọ́n jọ ń sọ̀rọ̀. Bí ọkọ tòun ṣe dé ọ̀dọ̀ pásítọ̀, ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀. Mo ní ká fi eléyìí kọ́gbọ́n ká fi ṣàwòṣe lọ́jọ́ tèní. Arábìnrin yìí ní bọ́kọ tòun ṣe dé ọ̀dọ̀ pásítọ̀, ó kí pásítọ̀ dáadáa. Pásítọ̀ sì ní ẹ pẹ̀lẹ́ o bàbá wa, Jésù á wà pẹ̀lú yín, agbára ọ̀gá ògo yóò mọ bẹ pẹ̀lú yín, ẹ ní ṣìrìn, ẹ mọ lọre, ẹ mọ bọ̀ọ̀rẹ̀. Pásítọ̀ ṣàgbàdúrà fún ọkọ tòun lẹ́nu kan ṣá, ó ti yé yín. Lẹ́yìn náà ni pásítọ̀ wá bi ọkọ tòun pé ẹ dákun ṣẹ́yìn ni ọkọ arábìnrin yẹn ni? Ọkọ tòun sọ fún pásítọ̀ yìí pé bẹ́ẹ̀ ni, dàléhàn lé mi nìyẹn. Ìyá àwọn ọmọ mi nìyẹn. Ni pásítọ̀ ní Jésù á wà pẹ̀lú yín, gbogbo ìgbà náà mọ́ wálé ìjọsìn wa ń bí, àyí sì rí ẹ̀yìn, kí ló dé? Ṣé iṣẹ́ náà ni? Ọkọ tòun sọ fún pásítọ̀ yìí pé òun mọ́ ń lọ ṣiṣẹ́ ní ìlú òdì kejì, ìdákọ̀ọ̀kan lòun mọ́ ń wálé, àmọ́ ìní ọjọ́ ọdún gangan lòun ní kóun tẹ̀lé rẹ̀ wá jọ́sìn nílé ìjọsìn yìí. Pásítọ̀ ní Jésù á wà pẹ̀lú yín, àmọ́ ìyàwó yín yìí ó dà yín pé ìfẹ́ inú ń bá wọn jà o. Arábìnrin yìí ní bóun ṣe gbọ́rọ̀ yìí níbi tóun dúró sí, eré tóun fò lọ gbọ́n. Òun ní mo dáràn, pásítọ̀ yìí ti kó bá mi. Ṣé gbogbo ohun téèyàn bá rí náà lèèyàn ń sọ ni? Kí ni pásítọ̀ yìí fẹ́ sọ fún ọkọ mi báyìí? Ẹ̀yin aráalé, pásítọ̀ tẹnu bọ̀rọ̀, ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Arábìnrin yìí ní bí pásítọ̀ ṣe sọ fún ọkọ tòun yìí pé ó dà yí pé ìfẹ́ inú ń bá òun jà. Ọkọ tòun ní dádì kí lẹ rí sà? Kí ni ìyàwó mi ṣe? Torí tẹ́ ẹ̀ bá rí ẹ lè sọ, ìránṣẹ́ Ọlọ́run níyìn.
ní pásítọ̀ ní láti bí ọ̀sẹ̀ mẹ́ta ni mo ti ń tẹ̀ mọ́ wọn létí pé kí wọ́n pààrọ̀ lẹ̀kẹ̀ ìdí wọn torí ó léwu púpọ̀ fún wọn ṣùgbọ́n títí dìwò yìí wọn ò tí ì gbé ìgbésẹ̀ lérí rẹ̀. Arábìnrin yìí ní òun káwọ́ mọ́rí níbi tóun dúró sí pé yéè mo dáràn. Ọkọ tòun dorí kodò ó gbórí sókè ó ní pásítọ̀ kí lẹ sọ sà. Mo ní mo ti ń sọ fún ìyàwó yín láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn wípé kí wọ́n pààrọ̀ ìlẹ̀kẹ̀ ìdí wọn ṣùgbọ́n wọn ò gbé ìgbésẹ̀ lérí rẹ̀ títí dèní. Ọkọ tòun dá pásítọ̀ lóhùn ìpè ìlẹ̀kẹ̀ ìdí ìyàwó mi. Pásítọ̀ dáhùn ó ní bẹ́ẹ̀ ni kódà kọ́lọ̀ pupa tí ń bẹ nínú rẹ̀ yẹn ó léwu púpọ̀ fún un. Ẹ bá mi sọ fún wọn kí wọ́n pààrọ̀ ìlẹ̀kẹ̀ ìdí wọn. Ọkọ tòun dá pásítọ̀ lóhùn ó ní alàgbà ẹ má bínú o báwo lẹ ń ṣe mọ̀ yín pé ìyàwó mi lo lẹ̀kẹ̀ ìdí àti ń pé báwo lẹ ṣe mọ̀ yín pé kọ́lọ̀ pupa ń bẹ nínú lẹ̀kẹ̀ ìdí ìyàwó mi. Ṣùgbọ́n èsì tí pásítọ̀ fún òun náà ló tún fún ọkọ tòun pé ègbé ni fún ẹni tá a kò fi rán tí ń jẹ ègbé sì ní fún ẹni tá a fi rán tí kò jẹ ẹ lọ gbé ìgbésẹ̀ tí mo ní kẹ́ gbé. Ọkọ tòun fìbínú dìde níwájú pásítọ̀ ó bẹ̀rẹ̀ sí ní bọ̀ bó ṣe dé ọ̀dọ̀ tòun ó ranjú kókókó kódà kò tiẹ̀ sọ nǹkan kan fóun. Ó lọ ṣílẹ̀kùn ọkọ̀ bó ṣe ṣílẹ̀kùn ọkọ̀ báyìí ló finá sí mọ́tò lòun bá sọ fún àwọn ọmọ pé ẹ sáré kẹ́ wọlé. Àwọn ọmọ sáré wọlé sínú mọ́tò kódà gan òun gan tẹ̀sẹ̀ tòun ò bá yá ni ọkọ tòun ó já òun sílẹ̀ tí ó sì gbé mọ́tò lọlé. Ẹ̀yin aráalé kí ló wá ṣẹlẹ̀ nígbà tí wọ́n délé nípa ó ṣẹlẹ̀kẹ̀ kò ṣẹlẹ̀kẹ̀ mò ń bọ̀ mí tì dé. Arábìnrin yìí ní báwọn ṣe wà nínú mọ́tò táwọn ń lọ lọ́nà lòun sọ sọ́kàn pé mo dáràn báyìí. Ìṣe lọkọ tòun ranjú kokoko lérí iṣẹ́ àrìn mọ́tò ìyẹn volan mọ́tò rẹ̀ gbogbo ọ̀rọ̀ tóun sọ fún èyí tí ò bá fẹ́ sọ yóò sún erí sókè àbí kó mi rí. Èsì tí ọkọ tòun fóun nù mọ́tò títí àwọn fi délé nìyẹn. Ọkọ tòun ò fọhùn sí òun rárá títí àwọn fi délé. Nígbà tí àwọn délé tí àwọn bọ́ra lẹ̀ bùṣe òun sọ fún àwọn ọmọ pé kí àwọn ọmọ ṣeré lọ lòun bá kúnlẹ̀ síwájú ọkọ tòun. Dàlín ọ̀lín sìnkín ó ti yé yín kí ló dé mo rí pé látìgbà tẹ́ ẹ ti kúrò lọ́dọ̀ pásítọ̀ inú yín ò dùn rárá kí ló ṣẹlẹ̀. Ṣùgbọ́n ọkọ tòun ìṣe ló kanjú mọ́rí kò tiẹ̀ wo bí tóun wà ìkàn wo ẹ̀rọ amóhùnmáwòrán ìyẹn TV rẹ̀ lọ ni lòun bá tó súnmọ́ òun dì í nítan mú òun ní dàlín ọ̀lín bàbá àlàbí bàbá àdìsá bàbá àjọkẹ́ ẹ mú kan nínú rẹ̀. Kí ni pásítọ̀ sọ fún yín ṣé ò sí? Kí ni pásítọ̀ sọ fún yín ẹ sọ fún mi. Ìyàwó yín sáà ní mí àbí pásítọ̀ ríran sí wa ni. Lọ́kọ tòun bá dáhùn ìpè àjọkẹ́ àlàkẹ́ abẹ́kẹ́ má jẹ́ ń ṣinú bí o tóró tí ń múnú bí mi báyìí. Àdúrà tó mọ̀ ṣe ni pé kí n má lọ ṣinú bí torí tí n bá ṣinú bí mo lè gbá ojú ẹ̀. Ọkọ tòun yarí kanlẹ̀ bẹ́ẹ̀ ó ní ìwọ onínàbì ìwọ oníṣìnà yìí. Arábìnrin yìí lòun dáhùn ìpè bàbá Àdìgún èmi onínàbì èmi oníṣìnà lẹ́nu yín kí lẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀. Ọkọ tòun ní tíwọ ìbá ṣe onínàbì ni kí ló dà ẹ́ pọ̀ pẹ̀lú pásítọ̀ kí ló wà láàrin ìwọ àti pásítọ̀ tí pásítọ̀ fi mọ̀ yí pé ìlẹ̀kẹ̀ ń bẹ nídìí rẹ̀ tó tún fi mọ̀ yí pé kọ́lọ̀ pupa ń bẹ nínú ìlẹ̀kẹ̀ tí ń bẹ nídìí rẹ̀ ó wá lóun ìṣe onínàbì. Èyí tẹ̀mí ń fún ẹ ńlẹ̀ òótọ́ àbí tí pásítọ̀ ló kù tó ń sáré lẹ́yìn rẹ̀ kiri ìwọ náà fẹ́ lọ jẹ tàwọn òjíṣẹ́ Ọlọ́run àbí o fẹ́ mọ̀ bó ṣe dùn tó kò sí wàhálà má jẹ́ kiri onínàbì aṣẹ́wó. Lọ́kọ tòun bá fìbínú dìde níwájú tòun ló bá wọ̀ yàrá lọ. Ọ̀rọ̀ yìí jẹ́ kàyéfì fóun òun dorí kodò báyìí omi ẹkún sì ń bọ́ lójú tòun. Òun sọ sọ́kàn ìpè àfìgbà tí pásítọ̀ yìí kó bá mi pò àfìgbà tí alàgbà ìjọ wa tó yọ mí lé ọkọ pò. Arábìnrin yìí ní lòun bá dìde lórí ìkúnlẹ̀ lòun bá wọlé tọ̀ ọkọ tòun lọ. Òun lọ bá ọkọ tòun ní yàrá ṣùgbọ́n ìgbà tóun dé yàrá ọkọ tòun mọ̀ gbé àwọn kọ̀ǹdíṣọ̀n kan kalẹ̀ o. Ó gbé àwọn májẹ̀mú ṣé májẹ̀mú ni kí n pè é ó gbé kalẹ̀ fóun. Ẹ gbọ́ ná kí làwọn òfin tí ọkọ arábìnrin yìí tó gbé kalẹ̀ fún ìyàwó rẹ̀ ẹ já Fèyíkògbòn ká fi ṣàwòṣe lọ́jọ́ tòní.
arábìnrin yìí ní bóun ṣe wọlé tọkọ tòun ní yàrá lòun bá tó fi kúnlẹ̀ gbé àní darling sweetie bàbá àdìsá bàbá làbí bàbá adéwálé bàbá jọkẹ́ ntẹ́ ń rò mọ̀ rí bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí lóòótọ́ ni pásọ̀ pè mí ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tó ní kí n pààrọ̀ ìlẹ̀kẹ̀ ìdí mi wípé kọ́lọ̀ kan bẹ nínú rẹ̀ tó ṣe ń pé ó léwu púpọ̀ fún mi ṣùgbọ́n bóun ṣe fetí ọ̀tún gbọ́ ó gba tòsì jáde tó róun ò kà á kún nígbà tó di ọ̀sẹ̀ tó tẹ̀lé rẹ̀ pásítọ̀ tó tẹ̀ mọ́ òun létí pé kóun gbé ìgbésẹ̀ àmọ́ òun sọ sọ́kẹ̀yìn pé ntí baálé mi rà fún mi ó ní kí n pààrọ̀ rẹ̀ ó sì yẹ kí n sọ fẹ́yìn tẹ́ jẹ́ baálé mi lóòótọ́ ṣùgbọ́n ohun tí mò ń rò náà rèé kẹ́ mọ́ bá lọ ro ìròkúrò sí mi òun ni ó jẹ́ kí n mọ̀ sọ fún yín bí pásítọ̀ ṣe mọ̀ yí pé mò ń lo lẹ̀kẹ̀dí kò yé mi kódà gan bó ṣe mọ̀ yí pé kọ́lọ̀ pupa ń bẹ nínú lẹ̀kẹ̀dí mi kò yé mi rárá ọwọ́ mi rèé gbogbo ọ̀rọ̀ yìí lòun ṣàlàyé fún ọkọ tòun ṣùgbọ́n ọkọ tòun fa kékọ́rí ó ní irọ́ lòun pa irọ́ baba ńlá irọ́ lòun pa báwo ni pásítọ̀ ṣe wá mọ̀ yín pé lẹ̀kẹ̀ ń bẹ́ǹdì rẹ̀ báwo ló ṣe mọ̀ yín pé kọ́lọ̀ pupa ń bẹ́ǹdì rẹ̀ ò tí ì jẹ́wọ́ wo jẹ́ kí n sọ fún ẹ látẹ̀ni lọ ò fẹ́ lọ lé ìjọsìn yẹn mọ́ ọpọlọ tòun fò lọ òun sọ ọkọ tòun ní bẹ́ẹ̀ ni látẹ̀ni lọ ò fẹ́ lọ lé ìjọsìn yẹn ló ń sọ fọ́kọ tòun pé ilé ìjọsìn tí mo mọ̀ tí ń lọ kẹ́ ẹ tó fẹ́ mi rèé tẹ́ ẹ bá gbàgbé ilé ìjọsìn yìí náà lẹ ti pàdé mi tẹ́ ẹ fi toast mi tẹ́ ẹ fi sọ̀rọ̀ ọ̀fẹ́ fún mi kó tó di pé mo gbà fún yín tẹ́ ẹ bá gbàgbé pásítọ̀ yìí náà ló so èmi àti yín pọ̀ ọkọ tòun ní kò sí ìtókàn mi ń bẹ̀ wò tèmi ni mo ti sọ fún ẹ̀yẹn látẹ̀ni lọ ò fẹ́ lọ lé ìjọsìn yẹn mọ́ kábíyèsí ọlọ́run ẹgbọ́n náà sórí bíbẹ́ òun lo ògo orí fífọ́ ni kí ló wá ṣẹlẹ̀ ǹjẹ́ arábìnrin yìí gbọ́rọ̀ sí ọkọ rẹ̀ lẹ́nu àbí kò gbọ́rọ̀ sí ọkọ rẹ̀ lẹ́nu mò ń bọ̀ mí tí dé. arábìnrin yìí ní òun sọ fún baálé tòun pé baálé mi ẹ má jà fi wàdòwàdò rédà lórí ìkọ́ kó má bàa ṣe wá níjàmbá ẹ já na sùúrù sí kinní yìí ni ẹ jẹ́ kémi àti yín ká lọ ọ̀dọ̀ pásítọ̀ bóyá pásítọ̀ tún lè tàn mọ́lẹ̀ sínú kinní yìí fún wa jù bẹ́ẹ̀ lọ. ní ọkọ tòun bá ní kí ló wí ó dà pé tí ń dùn ẹ́ ṣá mo ní èmi àti ẹ àtàwọn ọmọ wa kò sẹ́nìkan nínú wa tó tún fẹ́ lọ lé ìjọsìn yẹn mọ́ o tún ní ká tún lọ bá pásítọ̀ tán bá bí ìwọ dà kí n tún rí ẹsẹ̀ rẹ nílé ìjọsìn yẹn ó mọ ohun tí mo jẹ́ ìfi ohun tí mo jẹ́ fi hàn ẹ́ ọ̀rọ̀ yìí àbí omi ìbànújẹ́ yìí òun lọkọ tòun dà sọ́kàn fóun ọdún tuntun tó yẹ káwọn ṣe pẹ̀lú ìdùnnú ìbànújẹ́ lòun fi ṣọdún yìí ọkọ tòun sọ fóun yìí pé bí mo ṣe fẹ́ sí nìyẹn nínú kó pààrọ̀ lẹ̀kẹ̀dí rẹ̀ kó sì fọwọ́ mú pásítọ̀ rẹ̀ àbí kó fi lẹ̀kẹ̀dí rẹ̀ tí mo fowó ara mi tí mo fi rà fún ẹ sílẹ̀ kó sì mọ́ bá mi gbé láyọ̀ àti ìdùnnú ó mú kan nínú méjèèjì àmọ́ ń gbé o fẹ́ padà mọ́ lọlé ìjọsìn pásítọ̀ yẹn tó sì wà lábẹ́ mi lọ́ọ̀dẹ̀ mi gẹ́gẹ́ bí aya mi kò sí ohun tó jọ ọ́ mọ́ kábíyèsí ọlọ́run arábìnrin yìí ní ọ̀rọ̀ yìí tojú sóhun ṣé ká sọ yín pé pásítọ̀ ríran sí mi lóòótọ́ ni àbí ìríkúri ni pásítọ̀ ń rí sí mi ṣé kí n wá torí ọ̀rọ̀ pásítọ̀ kí n kọ́kọ́ báyìí ni àbí ọgbọ́n ò ní kí n dá sí i bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ pásítọ̀ ríran sí mi lóòótọ́ ni ó di dandan kí n pààrọ̀ lẹ̀kẹ̀dí mi yìí tí mo bá sì pààrọ̀ rẹ̀ nísìnyí ọkọ mi ó bínú lé mi jáde kòríta tí ń dààmú onílé tí ń dààmú àlejò òun lòún wà báyìí kọ́kọ́ tòun kó jẹ́ káwọn tó lọ bá pásítọ̀ bóyá pásítọ̀ yóò tún ṣàlàyé ọ̀rọ̀ jù báyìí lọ níṣe lọkọ tòun tún yarí kan lẹ́yìn pé kò sí ohun tó jọ tí n bá gbọ̀nà ẹ̀yìn lọ rí pásítọ̀ láti tún ṣèwádìí ọ̀rọ̀ yìí nìsín tọkọ mi bá tó wá mọ̀ ń kọ́ ipe mo tún lọ ọ̀dọ̀ pásítọ̀ yìí ṣé gbogbo ẹ̀ ò ti tún dàrú báyìí kòríta tí ń dààmú onílé tí ń dààmú àlejò tóun wà rèé òun ò mọ ohun tóun fẹ́ ṣe lòun fi ń bẹ̀rẹ̀ ń pè ṣé gbogbo àwọn pásítọ̀ náà ni Ọlọ́run pè ṣá ṣé kìí ṣe ń pé púpọ̀ nínú àwọn pásítọ̀ ń rírí kúrì ṣá pásítọ̀ tó wò ṣùṣùn tí ò ríran síbì kan lára tòun tó fi já sí pé ìlẹ̀kẹ̀dí tòun tó pamọ́ lọ́hùn-ún ni pásítọ̀ wá ríran sí yìí ṣé ká sọ yín pé pásítọ̀ ń parọ́ ni gbogbo ẹ̀yin alàgbà ìjọ gbogbo ẹ̀yin ìmáàmù gbogbo ẹ̀yin ṣéwù gbogbo ẹ̀yin olùṣọ́ àgùntàn gbogbo ẹ̀yin dádì jíò gbogbo ẹ̀yin mọ́mí jíò
ṣé gbogbo nǹkan tí ẹ bá rí náà lẹ́ ń sọ ni ṣé gbogbo nǹkan tẹ́ ẹ sì ń sọ náà lẹ́ ń rí ṣé gbogbo nǹkan tẹ́ ẹ sì ń rí náà lẹ́ ń sọ mo ní ń béèrè ni o torí abèrè ọ̀nà kì í ṣìnà ohun tó bá rú ni lójú èèyàn máa ń béèrè náà ni tó bá sì jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá rí náà lẹ́ ń sọ tó bá jẹ́ gbogbo ohun tí wọ́n bá fi rán yín náà lẹ́ ń jẹ ni ẹ dákun ẹ má jẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe ní kẹ́ ẹ jẹ ẹ má jẹ iṣẹ́ tí ò dá lérò o kóríta tí arábìnrin yìí wà rèé kò mọ ohun tó lè ṣe mọ́ ó ti pè ìyá rẹ̀ ó ti fi tó ìyá rẹ̀ létí ohun tí ìyá rẹ̀ sọ fún un náà ní pé tó bá ti dọjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ kó pàdé tòun ní ṣọ́ọ̀ṣì alàgbà ìjọ yìí káwọn rí pásítọ̀ lẹ́yìn ìsìn arábìnrin yìí lòun kọ ha mọ́mì àní bàbá Àlàbí ní kí n mọ́ lọ bẹ̀ mọ́ ìyá rẹ̀ ní gbẹ́hùn sọ́hùn àní kó wá ká lọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀kan nínú nǹkan tí tún dẹ́rù bá arábìnrin yìí rèé ìpè ṣé kí n tó tẹ̀lé ìyá mi lọ ni àbí kí n mọ́ lọ tí ọkọ mi bá tún lọ mọ̀ ń kọ́ arábìnrin yìí fẹ́ àmọ̀ràn bóyá ẹ bá ní àmọ̀ràn tẹ́ ẹ fẹ́ gbà wá àbẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ fún wa lórí ìkànnì tá a wà yìí ẹ kàn sí ohun ìfẹ́ SOMIDA lórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní àìtẹ́gbọ́n English ẹ tẹ +229 97 74 76 51. mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí àní ẹ bá wa wo ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí tó bá tó kù ní pupa ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa nìyẹn ẹ bá wa tẹ̀ kó di funfun tó bá ti di funfun báyìí ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò ẹ ṣeun púpọ̀ ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfun mi máa fẹlẹ́ ìṣe lọ lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o Muhammadu Akówódé Babakórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tàrùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún títí ìgbà tá a tún mọ pàdé níbẹ̀ mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.